àṣẹ pásítọ̀ lọ̀rẹ́ ọba ìpẹ̀tùmọdù tí wọ́n jọ ṣe gbájúẹ̀ fún wọn lamẹ́ríkà. ìròyìn pé wọ́n ti mú pásítọ̀ Edward Abiodun Olúwasanmi lamẹ́ríkà tó gbòde láti bí ọjọ́ mẹ́ta yìí kì í ṣe ìròyìn tuntun nítorí kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú òjíṣẹ́ olúwa náà ni. ọ̀rẹ́ apẹ̀tù ti ìpẹ̀tùmọdù ọba Joseph Olóyèdè ni pásítọ̀ Olúwasanmi ṣe, àmọ́ kì í ṣe ọ̀rẹ́ lásán bẹ́ẹ̀. ọ̀rẹ́ wọn le débi pé wọ́n jọ lu àwọn òyìnbó Amẹ́ríkà ní jìbìtì ni. wọ́n jọ ṣe gbájúẹ̀ fún wọn níbì kan náà lásìkò kan náà, wọ́n sì jọ mú wọn lọ́dún tó kọjá yìí náà ni. gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí apẹ̀tù lẹ́sẹ̀ ni wọ́n kà sí pásítọ̀ yìí náà lẹ́sẹ̀. bí wọ́n sì ṣe de apẹ̀tù mọ́lẹ̀ tí kò lè jáde lọ síbì kan, bẹ́ẹ̀ náà ni wọ́n de pásítọ̀ Olúwasanmi mọ́lẹ̀ tóun náà kò lè lọ síbì kankan. láti ọdún tó kọjá tí wọ́n ti mú apẹ̀tù ni wọ́n ti mú òun náà. wọ́n sì jọ ń ṣọ̀rẹ́ àwọn ọlọ́pàá FBI bí a ti ń wí yìí ni. èyí ni pé kì í ṣe báwọn èèyàn ti ń gbé bíi pé lánàá òde yìí ni wọ́n mú pásítọ̀ yìí lọ̀rọ̀ rí. wọ́n ti mú òun náà ti pẹ́, torí ọ̀rẹ́ kì í yọ̀rẹ́, akóbá ni kì í yára wọn, bẹ́ẹ̀ ni ajá kì í lọ kó fi odù ẹ̀ sílẹ̀. ohun tó kàn mú ọ̀rọ̀ ti Olúwasanmi yàtọ̀ pátágbà ni pé kò sí ẹni tó ro irú ẹ̀ sí rárá. pásítọ̀ ni, òjíṣẹ́ olúwa. ṣọ́ọ̀ṣì ńlá kan wà ní Cleveland, Ohio ní Amẹ́ríkà, Treasureland Christian Church ni wọ́n ń pè é. pásítọ̀ Olúwasanmi tí wọ́n ń pè ní G.O., ìyẹn General Overseer, ló dá a sílẹ̀, òun sì ní adarí ibẹ̀. òun náà sì làwọn èèyàn ń kó ìṣòro yòówù tí wọ́n bá ní lọ́ọ́ bá, pàápàá tí kìnnì náà bá ti jẹ mọ́ ọ̀rọ̀ olúwa. kì í ṣe Amẹ́ríkà nìkan ni ṣọ́ọ̀ṣì náà wà. ẹ̀ka ṣọ́ọ̀ṣì ọ̀hún wà ní Ṣómólú nílùú Èkó. pásítọ̀ Olúwasanmi náà làwọn náà sì ń wò lójú pé bí ọ̀rọ̀ bá dá gbáwú níbìkan, òun náà lẹ́nìkan tí yóò fi ọ̀rọ̀ olúwa wàásù fún wọn, tí yóò sì gbàdúrà tí aburú yòówù tó bá dé yóò fi lọ. ọ̀rọ̀ pásítọ̀ náà kò sì yàtọ̀ sí ti ẹni tí àwọn èèyàn ti rò pé wọn yóò bá nínú ilé Ọlọ́run tó jẹ́ níkùlé èṣù ni wọ́n ti bá a. ohun tó sì ń mú kí gbogbo èèyàn máa kọ ha ha nìyẹn. àmúnimádàá làwọn ìjọba Amẹ́ríkà. nígbà tí wọ́n bá mú ẹnìkan, wọn yóò kó ẹ̀rí kalẹ̀ débi pé kò síbi tọ̀hún yóò ti ja àjàyọ. nígbà tí ìròyìn ọba ìpẹ̀tùmọdù kọ́kọ́ jáde, àwọn kan sì ń jiyàn. wọ́n ní èèyàn dáadáa lọ́ba náà, kí wọ́n wádìí ìròyìn tí wọ́n bá gbé jáde dáadáa. àmọ́ bó tilẹ̀ jẹ́ pé kárí ayé nìròyìn apẹ̀tù ti dé báyìí, ọba náà kò lè jáde, kò sì lè yọjú sí Nàìjíríà. tàbí irú ọba wo ni wọn yóò sọ̀rọ̀ rẹpẹtẹ báyìí nípa ẹ̀ tí yóò dákẹ́ mọ́ ibi tó bá wà tí kò sì ní í jáde. ṣùgbọ́n kábíyèsí yìí kò lè jáde nítorí àwọn àkọsílẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti ilé ẹjọ́ Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni ẹyẹ méjì kì í jẹ́ àṣà. orúkọ ẹ̀ tó ń jẹ́ ní Nàìjíríà náà ló ń jẹ́ l'Amẹ́ríkà. ẹni tí kò sì mọ̀ ni kò mọ̀, kò sí iyèméjì níbẹ̀ pé kábíyèsí apẹ̀tù ni wọ́n mú, ó sì wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìjọba. ṣùgbọ́n kì í ṣe òun nìkan ló ṣe ẹ̀ṣẹ̀ yìí, gẹ́gẹ́ bí àwọn ìgbẹ́jọ́ Amẹ́ríkà ti wí. wọ́n dárúkọ Olúwasanmi, àwọn èèyàn kan rò pé ẹnìkan kúẹ́kúẹ́ ni. ìgbà tí ọ̀rọ̀ di ariwo yìí ló hàn pé Olúwasanmi tí wọ́n ní òun àti apẹ̀tù jọ lu jìbìtì l'Amẹ́ríkà yìí kì í ṣe èèyàn kúẹ́kúẹ́, èèyàn gidi ní Cleveland tí wọ́n ń gbé ni. kò sì sí ohun tó sọ ọ́ di èèyàn gidi náà ju ṣọ́ọ̀ṣì yìí lọ. pásítọ̀ làwọn èèyàn mọ̀ ọ́ sí, torí yàtọ̀ sí pé ní gbogbo ọjọ́ Sunday ni wọ́n ń ṣe ìsìn wọn, tí wọ́n sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn lórí bí wọn yóò ti máa gbé Amẹ́ríkà lọ́nà tó bófin mu, tí wọn kò sì ní hùwà tó lòdì sófin. ọ̀pọ̀ ètò ìdàgbàsókè ni wọ́n máa ń ṣe fáwọn èèyàn láti fọ̀nà hàn pé àfi kí wọ́n máa ṣe dáadáa, kí wọ́n sì máa hùwà ọmọlúàbí l'Amẹ́ríkà tí wọ́n wà. ìyẹn ni ọ̀rọ̀ náà ṣe ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu, tó sì gbomi lójú àwọn èèyàn tí wọ́n súnmọ́ pásítọ̀ Olúwasanmi àti ìjọ ẹ̀. àwọn mìíràn sì fẹ́rẹ̀ lè máa sọ kiri pé ọ̀rọ̀ náà kì í ṣe ojú lásán, pé wọ́n sà sí òjíṣẹ́ Ọlọ́run yìí ni. àwọn míì ò tilẹ̀ gbàgbọ́ rárá, bẹ́ẹ̀ làwọn mìíràn kò sì fẹ́ gbàgbọ́ nítorí bí irọ́ ló jọ lójú wọn, àfi nígbà táwọn òyìnbó kó ẹ̀rí jáde. ẹ̀rí wo làwọn òyìnbó kó jáde? wọ́n ní nígbà tí wàhálà COVID-19 dé lọ́dún 2020, tí ìjọba Amẹ́ríkà sì gbé owó kan jáde láti fi ran àwọn èèyàn wọn àti gbogbo ẹni tó ń gbé orílẹ̀-èdè náà lọ́wọ́. wọ́n ní bí apẹ̀tù ìpẹ̀tùmọdù ti ṣe gan-an, bẹ́ẹ̀ náà ni pásítọ̀ Olúwasanmi ṣe. pásítọ̀ Olúwasanmi sáré dá iléeṣẹ́ 3 sílẹ̀. bẹ́ẹ̀ kì í ṣe láti fi ran àwọn èèyàn Amẹ́ríkà lọ́wọ́, láti fi gbọ́n wọn lówó lọ ni.
orúkọ àwọn iléeṣẹ́ yìí ni Dayspring Property Incorporated, Dayspring Holdings àti Dayspring Transportation. Àwọn iléeṣẹ́ yìí ni pásítọ̀ náà fi gbé owó jáde lóríṣiríṣi tó sì ń sọ fáwọn èèyàn pé àwọn òṣìṣẹ́ òun lòun ń torí ẹ̀ gbowó náà, tó sì ń kó oríṣiríṣi orúkọ àwọn ayédèrú èèyàn jọ tó ń fi orúkọ náà gbowó tó sì ń náwó náà, táwọn ọmọ ìjọ kò sì mọ̀ pé pásítọ̀ àwọn mú nǹkan jẹ. Bóyá wá ṣe pé pásítọ̀ náà fọ̀rọ̀ ọ̀hún lọ àwọn àgbà ìjọ rẹ̀, kìnìún náà lè má burú tó báyìí, àmọ́ níṣe ló ṣẹnu mẹ́rẹ́ bí etí ejò. Àsìkò tí pásítọ̀ Olúwaṣọ̀mí sì pé ọmọ 60 ọdún ní 2023 tí gbogbo ìjọ ń jó tí wọ́n ń bá jí òòyọ̀, kò sẹ́ni tó mọ̀ pé kinní kan ń lọ lábẹ́lẹ̀ tí kò ṣeé sọ síta. Àbí báwo lèèyàn yóò ṣe sọ pé ìyá baálẹ̀ lájẹ́? Ẹni tí kìí ṣe pásítọ̀ kékeré, ilé ẹ̀kọ́ gíga Life Theological Seminary ló lọ lẹ́kọ̀ọ́, níbẹ̀ ló sì ti gba oyè dìgírì nínú iṣẹ́ ajíhìnrere lọ́dún 1989 tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa láti ìgbà náà, tó di pásítọ̀ pátápátá láti ọdún 1993. Báwo lèèyàn kan yóò ṣe wá rò pé irú pásítọ̀ bẹ́ẹ̀ yóò já sínú ọ̀fìn ayé tó le tó yìí? Ohun táwọn èèyàn ò ṣe gbàgbọ́ nìyí, àfìgbà táwọn ọlọ́pàá òyìnbó kó ẹ̀rí jáde. Wọ́n ní nínú oṣù kẹsàn-án September 2020, pásítọ̀ Olúwaṣọ̀mí fi owó COVID ra ilé kan ní South Flint Road lágbègbè South Euclid ní Ohio níbẹ̀. Wọ́n lówó tó gbà lọ́wọ́ ìjọba Amẹ́ríkà ni. Ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2021, Olúwaṣọ̀mí taari mílíọ̀nù kan owó dọ́là sínú àkáǹtì iléeṣẹ́ ìyẹn Dayspring Transportation. Owó COVID tó fọ̀nà jìbìtì gbà lọ́wọ́ àwọn ará Amẹ́ríkà ni. Ọ̀rọ̀ náà yìí bá sì dàrú mọ́ àwọn èèyàn lójú bí kò jẹ́ pé nígbà tí wọn yóò fi gbọ́ níta, àwọn ọlọ́pàá FBI ti síìsì owó tó tó $2,200 ìyẹn $620,000 lọ́wọ́ ẹ̀. Wọ́n gba owó náà nígbà tí wọ́n ti rí ibi tó kó sí. Wọ́n kọ́kọ́ gba $600,000 lọ́wọ́ ẹ̀ níbi tó kó sí ní báǹkì Dayspring Transportation. Bẹ́ẹ̀ ni wọ́n sì gba $20,000 owó tó kó sí àkáǹtì Dayspring Property. Wọ́n gba gbogbo owó yìí, bẹ́ẹ̀ ni wọ́n ń wá àwọn míì kiri. Wọ́n fẹ́ gba gbogbo owó tó fi orúkọ COVID jí lọ́wọ́ ìjọba kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣèdájọ́ tó bá tọ́ sí i. Bó tilẹ̀ jẹ́ pé láàrin ọdún 2020 sí 2022 ní ọkùnrin pásítọ̀ yìí fi ń gbá àwọn ará Amẹ́ríkà yìí tó sì tún ṣe ìsìn fún wọn ní gbogbo ọjọ́ Sunday nínú oṣù kẹrin ọdún 2024 tó kọjá yìí, nígbà tí apẹ̀tù-ìpẹ̀tù-modù dàsẹ̀ wọ Amẹ́ríkà ni wọ́n tó mú un. Bí wọ́n ti ṣe fún apẹ̀tù náà ni wọ́n ṣe fóun náà, nítorí wọ́n kọ́kọ́ gbé e lọ sí ọ̀dọ̀ ìgbẹ́jọ́ ńlá kan, ìyẹn àwọn júrì. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́kọ́ dá a lẹ́bi pé gbogbo ẹ̀sùn 13 tí wọ́n kà sí lẹ́sẹ̀ ló jẹ̀bi. Ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún apẹ̀tù náà, wọ́n ló jẹ̀bi ẹ̀sùn pé ó jí owó Amẹ́ríkà kó, wọ́n ló jẹ̀bi ẹ̀sùn pé ó ṣe gbájúẹ̀ fún wọn, wọ́n ló jẹ̀bi ẹ̀sùn pé ó ja àwọn ará Amẹ́ríkà lólè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kẹ̀sì máa wò ó, ọmọ onílùú ni pásítọ̀ Olúwaṣọ̀mí, nítorí bó ṣe ní pásítọ̀tì ti Nàìjíríà náà ló ní ti Amẹ́ríkà. Àmọ́ pásítọ̀tì méjèèjì làwọn ọlọ́pàá FBI kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n sì ní tí wọ́n bá gbọ́ pé ó ṣèèṣì jáde lọ síbì kan, àwọn yóò kó máàmù gàárì sí i lọ́wọ́ débi pé kò ní rọ́wọ́ jẹun. Ọ̀rọ̀ náà kì í ṣe nǹkan kékeré láàrin àwọn ọmọ Nàìjíríà, pàápàá àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé l'Amẹ́ríkà. Wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n bá ti rí ọmọ Nàìjíríà ni wọn yóò ti kó ọkàn sókè, tí wọn yóò sì máa fi ojú olè tàbí ojú ọ̀daràn wò wọ́n, tí wọn yóò sì máa ṣọ́ wọn ní gbogbo ibi yòówù tí wọ́n bá rìn sí gbogbo. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà, àwọn méjì kan wà tí wọ́n máa ń fi ọ̀wọ̀ wọ̀. Àwọn yìí ni ọba aláyé àti pásítọ̀. Kí wọ́n bá ti rí ọba aláyé ilẹ̀ Yorùbá níbìkan, wọ́n ti mọ̀ pé àṣà àti ìṣe Yorùbá ló wà lára ẹ̀. Wọ́n á sì ti rò pé kò ní hùwà pálapàla níbìkan. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣíjú àpọ́nlé wo àwọn pásítọ̀, nítorí wọ́n gbà pé ẹni tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tó bí pásítọ̀ kan ṣe mọ̀ ọ́ tó, tọ́hún kò ní sí nídìí ìwà ìbàjẹ́ kankan, wọn kò sì ní bá a nídìí rẹ́dẹ̀rẹ́dẹ́. Àmọ́ ní báyìí tí odidi ọba nílẹ̀ Yorùbá ti há sí ọwọ́ àwọn FBI tó tún ń lọ tí kò dá lọ, tó tún mú odidi pásítọ̀ dání, aṣọ àpọ́nlé tí wọ́n ń fún ọba àti pásítọ̀ lágbègbè náà ti fàya pẹ́rẹpẹ̀rẹ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ o,
ọ̀rọ̀ náà yóò kó bá ìjọ Treasureland Christ Church ní Amẹ́ríkà nítorí nígbà tí GO ti há báyìí irú ìwàásù wo lókù tí àwọn ọmọ ìjọ fẹ́ ṣe. Bákan náà ni kò sí kí wàhálà ọ̀rọ̀ náà má kàn wọ́n ní ìpẹ̀tùmọ̀dù níbi tí kábíyèsí ti fi odidi adé àti bàtà ìlẹ̀kẹ̀ tó wọ̀ lọ ṣe gbájú ẹ̀ fún wọn ní Amẹ́ríkà. ọ̀rọ̀ náà yóò kan àwọn afọbajẹ àti àwọn alágbára tí wọ́n fi dandan lé pé Olóyèdé ni kó jẹ apẹ̀tù. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ o ẹ̀tí àwo ẹ̀rín ọ̀gbẹ̀rì olè tó jà tó gbé fìlà lèmọ́mù ó ti gbé orúkọ lèmọ́mù mọ́. Kò sí kí ìtìjú ọ̀rọ̀ náà má kan Yorùbá.